bàbá ló ṣiṣẹ́ àrà bàbá ló ṣiṣẹ́ ìyanu láyé mi mò ń ká hallelujah torí mo wà láàyè alààyè kú yìn olúwa ọpẹ́ ìyìn ògo ló yẹ orúkọ rẹ̀ banana banana matajita banana wàá tún fà tanana 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 fàjìtà tanana 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 mo dominira o ó ní bẹ́ẹ̀ ni kẹ́lẹ́ bá àánú Kristi ó dé láti sùn ó lu gbogbo àtijọ́ ti kọjá ògbówó di tuntun nínú Jésù mo dominira sóga ọ̀rẹ́ mi jẹ́ ẹjọ́ kọ́ mo dominira o nínú Jésù mo dominira lóga tanana tanana má fò sókè tanana tanapa ọ̀tá ní kí n fò kí n ṣó agbára Jésù ló gbà mí o kò fi mí lé ìfẹ́ ọ̀tá lọ́wọ́ kò jẹ́ kí mo sọ pé ọlọ́kọ̀ọ́rí ti lọ pàdánpàdánpàpàpà àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ ò bàbá fọ́ọ̀rẹ́ rẹ̀ ò nínú ayé wa lójoojúmọ́ ọba tó dára sí wa lójú ọ̀tá gbogbo ó dojú tàṣe mi ò lórí ọ̀rọ̀ ayé wa àníṣe kí ló ṣe mí tèmi ò ní í ṣọpẹ́ bóńjó níwájú olúwa kí ló ṣe mí tèmi ò ní í ṣọpẹ́ mo kọlẹ̀kùn ayọ̀ bàbá ṣí fún mi kàdàbà ilẹ̀kùn òṣì ó ti tì gbọ́ngbọ́n màá jó ní tèmi ò màá ṣọpẹ́ àníṣe mo fi ìbùkún f'Olúwa láti inú ọkàn mi ìwọ kọ́ mo fi ìbùkún f'Olúwa láti inú ọkàn mi n kò jẹ́ gbàgbé gbogbo oore rẹ̀ láti ìgbà èwe mi wá ọba tó fohùn dídára tẹ́ mi lọ́rùn mo yọ̀ ṣẹ̀ṣẹ̀ fọba mímọ́ olóore màá jó ní tèmi o màá ṣọpẹ́ ó dáná máa fi jó yìí bàbá máa fi jó yìí bàbá ògo máa kó mọ́lẹ̀ gbólúwàgà máa kó mọ́lẹ̀ yìí ọba ògo bàbá tẹ́wọ́ yẹ lẹ́dùmarè ọba mímọ́ ìbọn bá mi ra bàbá fọba ògo yíkayíka yípoyípo ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ ó tẹ́rẹ̀ẹ́rẹ́ rẹ̀rẹ̀ kárí ayé pariwo ìjọ ni májẹ̀mú mi ẹ̀ṣá.